Mo ti wà lọ́nà, mo ti ń bọ̀. Ọ̀gbẹ́ni. Hello, hold on. Máa pẹ́ padà jọjọ. Má bínú. Má bínú. Yes. Mo rí àwọn nǹkan kan lára rẹ̀. Àkọ́kọ́ ná, orúkọ tèmi ni Agba Ifa. Agba Ifa. Raggabomi lórúkọ tèmi. Raggabomi. Bẹ́ẹ̀ni. Àwọn orúmọlẹ̀ ti Raggabo ẹ́. Àṣẹ. Èmi ni onífá àgbáyé. Okay. Raggabomi mi jẹ́. Mo mọ fá tó dá mi lójú. Okay. Mo mọ odù débi wípé mo ti sọ kìnìún dolóńgbò rí. Àmọ́ mo rí àwọn nǹkan kan pẹ̀lú rẹ. Okay. Sórí ìyàwó rẹ tó ń pè lórí fóònù. Okay. Òun gbọ́ngàn ní ìṣòro rẹ. You think say you dey wise? Ìyàwó tèmi. Okay. Ó yẹ kó o ti lówó. Ó yẹ kó o ti lọ́lá. Okay. Ṣébí ìyàwó rẹ ló pè lórí fóònù? Àwọn ni. Ìfẹ́ èrì tì má rí tì ni. Sorry o. Ogun tí bá rí ó rí ni. Èmi ọgọ́ ni má rí tì. Àdúrà ló gbà. Ò ní ṣàṣetì. Àmọ́ àwọn ayé ń ṣe ẹ́. Kódà ìdààmú ní ń bá ọ. Òun rìn kí ni mo rí pé o ti jẹsẹ̀ ajá gẹ́gẹ́ bí Fá ṣe ń sọ fún mi. Ṣùgbọ́n Fá sọ pé ọ̀rọ̀ rẹ látúnṣe. Òjìgìjìgì Ifá mo gbọ́rọ̀ kan. Òjìgìjìgì o Ifá mo gbọ́rọ̀ kan o. Ifá má lulẹ̀. Ó dìde jọgbọ́. Ìyàwó yín ó tẹ̀ jẹ́ pé ẹ kó 10 million naira fún wípé kó fi ṣe bísíǹsì ó ní ẹ̀jẹ̀. Ní alábìrin tẹ́ ẹ pè lórí fóònù yìí. Bẹ́ẹ̀ni. Ó dà níbi tí mo rí inú dé tí mo tún rí ta mo lè sọ ohun tẹ́ ẹ jẹ. Ibi rẹ̀ sì lẹ jẹ láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Èmi ẹkùn Agba Fá fún rẹ̀. Agba Fá. Mo mọnú mo mòde èmi lò gbórí igi rí gbogbo ohun tí ń bẹ nísàlẹ̀ odò. Èmi tó yẹ pé kí n bá pọ̀fọ̀ lásán báyìí gbogbo ilẹ̀ á máa mì tìtìtì ní arìngìní wọ́jà. Ẹ wò ẹ má jẹ́ pọ̀fọ̀ yẹn já tí wọ́n bá pọ̀fọ̀ yẹn já kìnìún lè lalẹ̀ wù bí kò dé bẹ́ẹ̀ ni. Lórí ọ̀rọ̀ ìyàwó rẹ tí ń ṣe ọ́ tí ń dẹ̀ láàmú torí a máa gùn ébi kẹ́tẹ́kẹ́tẹ́ báyìí ni wà á rí pé tó o bá sùn láàrin òru tó o bá jí báyìí wà á rí pé gbogbo ara máa ń ru ẹ́ má ti báyìí. Ìjọba ṣùgbọ́n gbogbo yẹn ó dókun. Àṣẹ o ti dúró ìṣẹ́ bẹ́ẹ̀. Dúró wá. Ó fèsì sí nǹkan tí mo sọ fún ẹ. Ní òkú bí ẹ ti ṣetán pẹ̀lú mi ni pé ẹ ti ṣàṣẹ wọ́n ò fi kí n máa lọ àbí ṣé nǹkan tó wà lọ́wọ́ sọ. Ibo Agba Ifá kí wàá ní solution báyìí kí ló ń àbáyọ. Ọ̀nà àbáyọ ni pé o gbìyànjú kó o mú 10,000 naira wá. Tó o bá ti kó lé mi lọ́wọ́ báyìí. Àwọn olúmọ̀lẹ́ ti gbàdúrà rẹ̀. Gbogbo ẹ bá parí. Ṣe náà kan nọ́mbà. Dákì bá send ẹ. Ifo kì í lo àkáǹtì. Ifo lo àkáǹtì. Mi ò kó káàṣì rìn. Ifo lo àkáǹtì ó lọ lè mówó yẹn wá á kó lé Fá lọ́wọ́ Ifá náà á kó lé àwọn olúmọ̀lẹ́ lọ́wọ́. Madam ní ẹ̀mí account number bá kẹ́ má dírẹ́sì wa padà wá wòyìn lé kí pé wá bá yín lé. Kò rí bẹ́ẹ̀ ìgbọ̀nsẹ̀ ni kì í ṣe ohun tí a máa ń rẹ́ ni. A gbọ́dọ̀ ṣe ní kíákíá tó bá ná o máa wá sílé á pẹ́ jù. Mo sì rí pé òun lọ rìn àjò kan báyìí. Ó máa tó sọ pé òun lákàntì ó dẹ̀ ládírẹ́sì kí ló tún fẹ́ kí n ṣe. Mo ti tráfẹ́ tó náà. Ọ̀gbẹ́ni owó ló tún tọ́ láàrin àgbẹ̀ kan ṣe ẹ̀kan dààmú ẹ̀ṣá. Iṣẹ́ ti já látàárọ̀ mo kàn ń wú ẹ ni mo kàn ń follow up ni mo kàn ń bá ẹ lọ ni mo kàn ń gbé mi rẹ̀ mo ń tẹ̀lé ẹ ni. Ọ̀gbẹ́ má lọ gbé ẹ wá o, ó lè ń jọ́ lélẹ́lẹ́ o. Èmi ń pé àwọn mi lórí fóònù, ṣé mi níyàwó ṣá? Ṣé mi níyàwó ni? Ọ̀gbẹ́ ló ti lulẹ̀ o. Bẹ́ẹ̀ni mi bá sọ̀rọ̀ lórí fóònù, mi ò bá àwọn kan sọ̀rọ̀. Ọ̀gbẹ́ni já pàjọ, kí ló ṣe gan? Ó lè ń jọ́ lélẹ́lẹ́ mi. Ẹ jẹ́ ń jẹ́ fara wọn. Láti wo bí. Ṣé ló gbé mo múra báyìí? Èmi kò dẹrun. Ọba pàdé mi lójú pé wàá jára nù. Wá ń bí. Kí ló tún fẹ́? Ọ̀dà aláàdì gbọ́ bẹ́ẹ̀ ni má bínú. Ọ̀gbẹ́ni ti múnú bí mi gan. Owó mọ́tò ni. Wọ́n lè ti sọ̀rọ̀ straight. Mo ń lọ sọ́tà ni. Àṣé ìdáhùn mọ̀ ni wàá ti sọ̀rọ̀ straight ọ̀gbẹ́ni olóṣọ́tà wàá ti sọ̀rọ̀ ṣáájú. Ọjọ́ bá rẹ̀ tẹ̀sí waste time ní kúrú bí mi. Ìwọ ti waste time mi ní ọmọ ẹlẹ́pọ̀ mọ́. Máa rí jẹ́ ká yá jọ mi. Èmi kò ti mọ máa rí àyájọ́ mi. Ọ̀gbẹ́ mọ́ sọ ọkọ mọ́sẹ̀ jẹ́ ká yá jọ mi. Màmá ṣẹ́jọ̀ dáadáa jọ mi. Ó ti yẹ èmi gan mo hustle lọ ni. Tó bá ti yọ màá pẹ́ ní màá pẹ́ tiẹ̀. Ó ti bọ́. Ó tẹ̀ ṣe 200 naira. 200 wèrè wo ọ̀gbẹ́ni kò sí lọ. Àgbà kí ló pera gan. Ìjọ láti ó pàdé Mugun báyìí. Yeah!